Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. Mo kí wa káàbọ̀ sórí ìkànnì iSeen TV ní gbogbo ibikíbi tẹ́ ti wo ètò yìí lọ́wọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Ṣèyí Mákindé ó ṣe bẹ̀bẹ̀. Bẹ́bẹ̀ yìí náà sì lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ròyìn nínú fọ́nrán tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Kí ló ṣẹlẹ̀ ni wípé ìpàdé àwọn lọ́balọ́ba tó ti dáwọ́ dúró bíi àwọn ọdún púpọ̀ sẹ́yìn ó ń lọ bí ọdún 15 báyìí tó ti dáwọ́ dúró nítorí àwọn ìdí kan pàtàkì ló ti dáwọ́ dúró tó dẹ̀ jẹ́ wípé gómìnà yìí sọ wípé inú àwọn ò dùn rárá torí wípé àwọn ọba là ń pè ní ìjọba pé ìdí náà sì nìyẹn pé ajíṣe bí Ọ̀yọ́ sì là á rí pé Ọ̀yọ́ is a pace setter state pé àwọn ló yẹ kí gbogbo nǹkan kó máa ti ọ̀dọ̀ wọn ṣe kó máa bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́. Ìdí nìyẹn tí gómìnà sì wá sọ wípé ó ti tó àkókò láti gbé kinní ìdìde padà wọ́n sì wá pé gbogbo àwọn lọ́balọ́ba ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pé gbogbo àwọn lọ́balọ́ba gbàtà sì pè wọ́n sí ètò yìí. Gómìnà wá sọ̀rọ̀, gómìnà ní àwọn ti ṣe àwọn ìwádìí, àwọn sì ti ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀, àwọn ti sọ gbogbo nǹkan tó yẹ káwọn sọ káwọn tó pe ìpàdé yìí fún gbogbo àwọn àgbààgbà ọba bíi Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ àti ọba Olubadan, ọba Rasidi Adéwọ̀lú Ládọjà àti ọba Ọ̀wọ̀ Adé tí ṣe ti Ọ̀yọ́ pé àwọn dẹ̀ ti pe gbogbo àwọn ìpàdé yìí, àwọn sì ti bá àwọn èèyàn kù náà sọ̀rọ̀ wípé káwọn tó pe ìpàdé yìí pé ó tó gẹ́ àwọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìpàdé yìí padà nínú nǹkan tí gómìnà sọ náà. Mo ní kẹ́ wá gbọ́ nǹkan tí gómìnà sọ. Ẹ já sáré gbọ́ nǹkan tí gómìnà sọ náà. Olubadan, His Imperial Majesty, Governor, Senator, Kábíyèsí, and my own father. Rasidi Adéwọ̀lú Ládọjà. I will start first. Kábíyèsí the Ṣọ̀ún that this administration came into office. And the easiest thing for me to do, or for this administration to do, is to encourage a division. You know, when it's a divide and rule, that is the easiest thing. But we know that some of the things that we have been able to achieve as an administration, they can be traced to our traditional institution. Information from yourselves. And then we thought, is it not a shame that for 15 years running now, Oyo State, that is supposed to be setting the pace, we don't have council of obas and chiefs. And some of the things that we're supposed to do as an administration for our traditional institution as a state, but as the state also, we're supposed to look after our traditional rulers. But if we don't have a council, how do we play an active role as a state? There's a big look. I need pilots, I need vehicles, I need all of those things. And I said, well, see, our local government, they handle it, they will handle it. But now, once I make this pronouncement inaugurating this Council of Obas and Chiefs, you're entitled to say, this is what we want from the government, from council. And I will accede to your request. It is a shame that Oyo State, they are any good structure, farm or power. So from this point forward, we'd like to have a setter. So I consulted because one of the issues, they truncate the Council of Obas in 2011
because the issue of the headship, rotational. So after I signed, gbogbo àwọn kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta tí are proposed in the law láti máa rotate the chairmanship, and I believe from the law is every 2 years ní rotate. This is what we're known for. Ní Ọ̀yọ́ kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè le tó, but when we sit down, we won't resolve it, and we won't do what is right and proper for our people. So I consulted àwọn bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta, the Aláàfin of Ọ̀yọ́, the Kábíyèsí Olubadan àti Kábíyèsí Soro, and the agreement ni pé they will start the rotation pẹ̀lú Kábíyèsí Olubadan of Ibadan. So on that basis, I hereby pronounce the Oyo State Council of Obas and Chiefs inaugurated. Under the chairmanship of Kábíyèsí, His Imperial Majesty Olubadan of Ibadan for 2 years. Then the God will follow after that. Thank you and God bless you. ọ̀rọ̀ ilé gbọ́ látẹnu gómìnà yẹn ọ̀rọ̀ ńlá lè ti gbọ́ látẹnu gómìnà pé ìpàdé yìí pé wọ́n mọ rotéètì ẹ̀ ní láàrin àwọn lọ́balọ́ba mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ṣe ọba Olúbàdàn, ọba Adéwọ̀lú Ládọjà, ọba Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́, ọba Ghandi Àfọlábí àti ọba Òwòadé. So wípé ìpàdé yìí jẹ́ ìpàdé tó ṣe pàtàkì láàrin àwọn àgbààgbà ọba yìí àti gbogbo ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n àwọn tó jẹ́ olórí mẹ́tẹ̀ẹ̀ta ìwọ̀n mọ̀ rotate ẹ̀ ní àárín wọn. ẹ jọ̀ọ́ ẹ má bá like ètò yìí, ẹ má share rẹ̀, ẹ má bá subscribe sórí ìkànnì yìí, torí wípé lọ́tọ̀ ọ̀tún báyìí náà làwọn máa ń mú wá fún yín lórí ìkànnì iSyn TV. ẹ má like, ẹ má share, ẹ má bá subscribe sórí ìkànnì yìí. ẹ ṣé ò tẹ̀ ń tẹ́tí sí wa ò ní gbogbo wa. iSyn TV yín náà lélẹ́yìí. ẹ ṣé. Please like, share, comment and subscribe. Thanks for watching.